tẹ́ bá wo ọ̀rọ̀ ètò ààbò tó di eléyìí tí ó tún okun tí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní wò pé bóyá okun tí ẹ fi tètè padà wálé nípínlẹ̀ Kogi bí ètò ààbò ṣe mẹ́ẹ̀ lápá abẹ. Bákan náà nínú ọ̀rọ̀ yín a rí pé ẹ súnmọ́ ohun tó ní ṣe pẹ̀lú Ọbàtálá. Kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú àwọn orí adé níbi tí gbogbo nǹkan dé dúró báyìí tó jẹ́ pé ètò ààbò mẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá wọn ò ṣe rí nǹkan kan ṣe sí kí lẹ́yìn orí adé ń ṣe nípa rẹ̀? ẹ ṣe èmi ò lérò pé ètò ààbò mẹ́ẹ̀ ó sì tún mẹ́ẹ̀ nítorí kò sí nǹkan tí àwọn lọ́balọ́ba fẹ́ ṣe lẹ́yìn ìjọba orílẹ̀-èdè, àwọn aláṣẹ gbogbo orílẹ̀-èdè yìí tó jẹ́ pé kò sí tí ọba kọba kankan lè ṣe lẹ́yìn ìjọba. Kì í ṣe pé àwọn bàbá wa ò mọ tí wọ́n lè ṣe, ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ kọjá òfin orílẹ̀-èdè. Ìdí nìyẹn tó ṣe jẹ́ wípé àwọn bàbá wa wọ́n ń ké pe àwọn ìjọba, wọ́n ń pe ìjọba ìbílẹ̀, wọ́n ń pe ìjọba ìpínlẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ń pe ìjọba àpapọ̀ láti dáàbò bo àwọn ènìyàn wa. Àmọ́ nílẹ̀ káàárọ̀ oòjíire ohun tèmi kàn lérò pé ó fa àǹjínigbé àǹjínipa ètò ààbò tó mẹ́hẹ ọ̀rọ̀ ẹ̀sìn ni. Nítorí pé àwọn bàbá wa kan, àwọn ọba wa kan ti gba ẹ̀sìn, ohun tó yẹ kán ṣe wọn ò ṣe é, tán bá ṣe é kò ní í sí ogun àǹjínigbé nínú. ṣùgbọ́n wọ́n ti ń jẹ́ àwọn ọba náà gbé. ṣé kò wá sóògùn mọ́ tọ́bọ̀ ó kàn pàṣẹ pé irọ́ tó wá di pé ọba náà wá ń sáré kàbàkàbà nígbà pé aráàlú gan tó yẹ kó rí bí sásí lọ́dọ̀ àwọn ọba? Tẹ́ bá wà àwọn ọba tó ń jí gbé náà bíi Michael, Daniel, David, Dauda, Abdulwahab, Abdulrasheed, Abdulkarim ni wọ́n ń gbé. Wọn lè gbé Fákẹ́yẹ, wọn ò gbé Fálétí, wọn ò gbé Ifádúpẹ́, wọn ò gbé Egúndúpẹ́, wọn ò gbé Egúnṣèyí, wọn ò gbé Oròbíyì. Ọgbọ́n wo làwọn ta sí tí wọn ò fi gbérú àwọn èèyàn? Nítorí pé àwọn ò fi baba ńlá baba wọn lẹ̀. Ẹni tó bá ti fi baba ńlá baba ẹ̀ lẹ̀ tó bá ti mú baba ẹlòmíì yẹn ò lè dáàbò bò ó. Àwa lánà òòṣà ló ní wá. Nítorí ìdí èyí àwọn tó ń jí gbé nǹkan tí wọ́n mọ̀ ohun tí wọ́n mọ̀ ni wọ́n ń ṣe. Èmi ò tako ẹ̀sìn, Jésù láláàbò fún àwọn tó ń gba Jésù. Ọbàtálá, Ògún, Ṣàngó, Ọbalúayé, Ọ̀ṣun, Ọ̀rúnmìlà àti àwọn baba ńlá baba wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn láláàbò fún àwọn orí adé. ṣùgbọ́n Olúwo tilẹ̀ wo ti sọ kábíyèsí ní ká mọ́ sin Ọlọ́run ká mọ́ fi máa mọ́ nìkan. Ṣé ẹ mọ̀ pé nǹkan ìlú gángan tó bá kọjú sí èèyàn kan yóò kọ̀yìn sí èèyàn kan. Mi ì fẹ́ lọ sọ́dọ̀ ọ̀rọ̀ Olúwo torí kò sí bí màá ṣe lọ sọ́dọ̀ ọ̀rọ̀ Olúwo tí mi tún ní ṣe àwọn orí adé kan. Nítorí Olúwo ń sọ kàtìkàtì ní ń sọ, rádaràda ló ń sọ. Ṣé àwọn oníṣẹ̀ṣe ṣé wọn ò sin Ọlọ́run ni? Ta lọ lọ́run? Kí lọ lọ́run? Sáwọn oníṣẹ̀ṣe ò sin Olódùmarè ni? Oníṣẹ̀ṣe ń sin Olódùmarè, ṣùgbọ́n torí àtijẹ àti mu àwọn kan ni wọ́n ṣe ń sọ kàtìkàtì tí wọ́n ń sọ. Ẹ gbọ́ mi yé? Olódùmarè ọ̀gá ògo, òun náà ni atọ́nà fún ilẹ̀ káàárọ̀ oòjíire. Òun ló rán àwọn irúnmọlẹ̀ rẹ̀ wá sí ilẹ̀ káàárọ̀ oòjíire. Òun ló ní kán wá tẹ̀dó. Nígbà tí Ọbàtálá bá tẹ ìlú kan dó, tẹ wá sọ pé agbára Jésù ló ká bẹ́ẹ̀. Ṣé Jésù, ẹ má bínú fún foul language tí mo bá lò, ṣé Jésù ò sí nílé ni àbí Jésù sùn àbí kò rína nígbà tí wọ́n ń kó àwọn èèyàn nínú church tí wọ́n jí wọn kó?
ṣé Jésù ò sí ńbẹ̀? Ẹ má jẹ́ ká lọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ gbọ́ mi, ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ bó bá ṣe máa ṣe. ẹlẹ́bọ lóògùn náà mọ̀ ṣe tiẹ̀. ẹlẹ́bọ lóògùn lèmi, olóòṣà lèmi, bọ́gibọ̀pẹ̀ ni mí, ó sì gbè mí. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.